Yoruba dùn wò Classic TV. 50,000 naira. Ìyẹn sì náà. Owó kíkan máa rò lásán nìyẹn o. Tó bá wà rò tán tó kí ló máa sọ fún un. Kí ni mo fẹ́ sọ fún ọ? Kò sọ́nà ń bẹ̀ ọ̀kọ́. Báyìí ẹ. Tóní. Báyọ̀ tòótò. Owó ló ṣe. Ó ń dùn. Báyọ̀ ṣe. Jókòó mọ̀ ọ́rìn. Báyọ̀ owó rẹ̀ ó jẹ́ jókòó kí n ṣàlàyé fún ẹ bówó yìí ṣe jẹ́. 50,000 naira tí chief fẹ́ fi gbàyàwó lọ́wọ́ mi rèé o. Ìyàwó ẹ̀ wo ń gbọ́ Ṣadé ìwà àtìtì. Bàbá ṣe rí nìyẹn o. Àní bàbá ló fẹ́ mi. Ẹ wá o Tóní Ṣadé ayéwèdè ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ilé o. Aláti wà ìpè diplomatic o torí wípé chief lè decide láti fàkẹ́ méjèèjì o. Àwa di kàkà kíkú má jẹ fèsì wọn á fi ṣàwádà nù. Ọgbọ́n ẹ̀ nǹkan tó wà lọ́kàn mi ìyẹn tí Ṣadé bá máa gbà ọ́ ní pé kí Ṣadé gba owó kó ṣe o then ẹni owó tó bá tún fún lẹ́yìn ìgbà yẹn kó máa gbà àbí báwo ló ṣe rí báyọ̀. Èmi ò rò pé mo lè ṣe yẹn o. Wá sí mi ṣe sọ fún space pé mi ò ṣe. Ṣadé wọ́n kí ló máa mú jarí. Ìwọ náà wọ ẹnu lẹ́kọ̀ọ́ wọ ẹnu ọkọ̀. Owó kí ni tó lè ní tó máa fi tọ́jú wọ ọmọ dáadáa báyìí. Dábì yóò wò ó máa dé à. Mọ́tò tí mo fẹ́ rà fún ẹ ó wọ mílíọ̀nù. Ilé tí mo fẹ́ fún ẹ ìyẹn náà wọ mílíọ̀nù. Position director tí mo fẹ́ fi ẹ́ sí. Owó kékeré kọ́ ló máa gbà ń bẹ̀. Ó mọ̀ wípé tó bá ti jẹ́ mi níhò pálẹ̀ ìwọ náà ti bọ́ sáwùjọ àwọn mílíọ̀nìyà nìyẹn. Kí lẹ wá fẹ́ kí n ṣe sí ọjà? Ìwọ jáwé bẹnu kòkòrò níjà òdì. Ìwọ sáà ti jẹ́ mi níhò. Gbà mí lóhùn ìṣọmọdé kẹ. Ó dà kò burú. Ẹ ṣáà má gbàgbé àwọn ìlú mi. Ṣé bó ṣe wá jẹ́ mi níhò yìí? Ṣadé kò ní ẹ̀fà rẹ̀ sọ bẹ́ẹ̀. Títí láéláé ìwọ náà máa ń ṣe àwọn ọmọ tí mo bá bàbá tó fún ẹ. Kí ni ìṣòwò ọmọ rárá rárá yìí? Jáde síta fún mi. Má bínú jẹ́. Ó ṣe wá jẹ́rú àsìkò yìí lọ́mọkọ́mọ ìwọlé. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà eré ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Finally, màá fi ẹ́ sí in charge business mi tó wà ní Holland. Ó
Hello. Ẹjọ́ ṣì bá nìyẹn. Ẹjọ́ fún wa ní Irish cream. Ní permanent food sí chief bedroom ni. Thank you. Chief. Yeah, lovely. Ṣé máa ń jí fún ọ̀fẹ́ mi lọ nílé? Bàbá ìfẹ́ yàn mí kéèké. Tí mo bá ṣe mú ti chief gbọ́ báyìí, ní màmá mú ti wọ́n ti Ṣadé gbọ́. Wọlé. Báwo ni? Kàlẹ́ jà. Báwo ni? Ayé òkè. Ó lè mọ àti ẹ̀. Ṣé o lè àìsàn ni? Iwájú ọ̀sẹ̀ tó wá ní wájú. Ìyàwó ọ̀kan kò sí. Ẹ má bínú. Ilé yẹn ń sọ̀rọ̀ ẹ̀yìn o. Nǹkan tí mo fojú ara mi rí báyìí. Sáyọ̀. Mo ti mọ̀ yẹn tẹ́lẹ̀ tó bọ́. Tó bọ́. Ó ṣe gan-an. Tó bọ́. Ẹ̀sìn mi ni mo wá fẹ́. Okay, ó dára. My dear. Màá rí ọlọ́fíìsì lọ́la. Mo ní o bọ́ síta. Èmi àti àníjà ti tẹ́lẹ̀ náà. Ìjókòó kan ni mo ní o jókòó. Mo ní o bọ́ síta. Actually, Tony fẹjọ́ ẹ̀ fún un. Níbo ni wọn náà wà lánàá? Ilé ni mo wà náà. Okay, ó sọ pé o expect me. Ó ò dẹ̀ rí mi. Mo tún sọ sí ìfẹ̀yìntì láti lọ explain fún un. Ó ní kí n bọ́ sà. All right. Máa lọ sí ọ́fíìsì ẹ̀. Màá rí Tony. Anybody ló lè bí mi. Two wrong can never make a right. Because we should take care of him. Okay? Èwo nínú wọn ni ọ̀gá ẹ̀? Ṣé èyí ọkùnrin yẹn ni àbí èyí obìnrin? Ṣé ní àwọn méjèèjì yẹn ni ọ̀gá mi? Ṣùgbọ́n èyí ọkùnrin yẹn omi chíìpù ní iṣẹ́ wa. Ṣùgbọ́n ìlú gbogbo ló ń fẹ́. Ó dẹ̀ ti
ṣèlérí fún mi lóríṣiríṣi ó ní wàá rán mi lọ sí òkè ọ̀yà ìwà kọ́lé fún mi ìwà tó ra mọ́tò fún mi ṣùgbọ́n ṣàdédé ni mo kàn rí bí ìyí ọ̀gá mi ṣadé obìnrin yẹn wọ́n sì jọ ṣe wọlé wọ̀dọ̀ èyí ṣe kí fún ọ̀dà mi nù wọ́n ti pé ṣadé yẹn nìkan ní tí òfin wa ń gbà sí ìwé ṣùgbọ́n gbogbo lórí tó ti ṣe fún mi yẹn kó má bàa wá yẹ kí mo ṣe ń sọ wọn fún ọba mi ṣe ìjọ ìgbà mi lè yẹ kí ló wá fẹ́ ká ṣe ìyẹn tún bẹ̀rẹ̀ àní kíkì kó dá ṣadé nù pátápátá kó jẹ́ ń pè mí nìkan ló wá máa ṣe tó tó bá fẹ́ sùn tí ò bá rí mi kó má lè sùn ìwé tó bá fẹ́ jẹun báyìí tí ò bá sì rí èmi kó má lè jẹun ó jẹ́ pé èmi ni máa gbọ́ ọkàn àti ayé ẹ̀ pátápátá. ṣé o láyà? mo láyà ṣùgbọ́n lè mo láyà ṣùgbọ́n kì í ṣe pé tí o bá ti fi máa pa. àgbàrá olóbẹ̀ ni ibi ọlọ́mọ yẹn ní lè lè ṣùgbà òṣìṣẹ́ láti ṣèkà ìṣèjì abiyamọ àbọ̀dá gbòòrò gbòòrò abiyamọ tí gbọmọ ìdílé lọ́jọ́ wàhálà lọ́jọ́ ìdá tó bá wà ní ó máa jẹ bọ̀ ìlú ló jẹ máa ẹbọ ṣùgbọ́n àtijọ́ máa lọ ní ọmọ tẹ̀lé. wọn ń téèyàn ọwọ́ ara ẹni la fi ń tún ara ẹni ṣe ìwọ nìkan ló máa lọ pàdé lọ láyọ̀ wà bọ́ láyọ̀ kò ní sí wàhálà ṣé bó sọ pé o láyà. mo láyà máa gbé yóò ti dà wàá máa lọ lẹ́sìn tó bá di alẹ́ wàá padà wá síbi torí bí ló máa sùn tá máa fi ṣe àwọn ètò tá máa ṣe yẹn lóru òru yẹn náà ló máa gbẹ bọ yẹn. ẹjọ́ ẹ̀kọ́ kò ṣe jẹ́ rárá èmi tí ì fi gan fún ẹ̀sìn àwọn adẹni tó ń pa àbí kò ṣe jẹ́ ìfún ìfọ́. tó ní ṣé wàá dé jẹ́ kí n sọ sẹ́nu rẹ̀. kí ló fẹ́ sọ fún mi kí ló fẹ́ sọ fún mi òtítọ́ ni o irọ́ ni o gbogbo ọ́fíìsì mi. tó ní má wò sáìdì o nǹkan tó bá wọn lẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ. ṣùgbọ́n kan tí mo gan sọ nǹkan tó bá wù wọ́n lọ́lẹ̀ ìfẹnura wọn sọ ṣé wọ́n gan gbọ́ ṣùgbọ́n rẹ̀. tó ní nǹkan tó mọ̀ sí láti explain fẹ́. àdáṣe àṣẹwò. tóní tó bá súnmọ́ mi. sọ fún mi yẹn ó tán fún ẹni yẹn o opportunity bẹ́ẹ̀ nìyí òun wá lẹ́ẹ̀mejì nígbèsí ayé èèyàn o tó ní ìwà ńkọ́ wọ́n tó dọjọ́ ní gbọ́rùn tó ní nǹkan tó ní bá ti gbé nǹkan fún ẹgbẹ́ ní kò jẹ́ fún mi ní bá lè mú ẹ lọ sí church club rẹ dànù fún ẹ wọn náà wò náà tí tó ní ò bá fẹ́ àtẹ́ńdọ̀ fìdí oṣù yìí ìdọ̀nà méjì nìyẹn náà. rántí ìwọ náà ló sọ̀rọ̀ báyìí ìwọ tí tó ní fẹ́ràn bí nǹkan mi tí tó ní bá gbá wà disappointed. ìfẹ́ kó tó wà disappointed sọ.
gbòòrò èmi àtàwọn yòókù mi lájí abẹ ó dùn tán láwọn ṣàdédé tó ti yẹ yín kí n sọ fún yín lẹ́yìn kàkà kí èmi kìíní yìí kí ṣadé wa máa jẹ ọ̀gá lébi lórí nínú ilé tẹ́tẹ́ mi fi ṣe iṣẹ́ sílẹ̀ kò pọ́sibù rárá ni màá yà kúkú fi ipò yín sílẹ̀ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín àmọ́ ṣá o ẹ̀yin àti ṣadé nǹkan tí ojú yín máa rí ẹ̀ gbà máa ṣe ṣége fún yín. àmọ́ chief ṣé àmọ́ pọ́ùn kì í ṣẹ̀ mí ẹ gbà bẹ́ẹ̀ wọn ò kì í ṣẹ̀ mí rárá o òótọ́ lẹ gbọ́ yìí. mo fara wọ wàá fi iléeṣẹ́ mílẹ̀ náà ni. Tony, are you with me? Look, sórí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí àfi ká ṣe kí ni àfi ká ṣe sùúrù o òkun òkè hó ruru káwa ruru alright sórí tí o bá wà careful wà á lùsì ìyàwó ẹ o wà á dẹ̀ tún lùsì iṣẹ́ Tony jà lọ síbò jà lọ sẹ́ẹ̀ lọ sí kí ni ṣe ní ilé ìbáyọ̀. èmi burú bọ́lá bá ti rí èmi burú. Kíni? Chief. Ẹ tẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kí ló rí? Má ṣe. Sórí ìwọ, ojú àjà. Bó ṣe sáré wọlé chief, bẹ́ẹ̀ náà ló sì máa sáré jáde. Àfi tí ò bá sí Ọlọ́run lókè náà ló. Ìjọ máa yá. Irọ́ ló pa. Ìkúrọ̀ alábàákú ẹ̀wà. ṣebí ìyàwó ẹ ló gbà kò sáàgbẹ̀yìn ẹ̀ ó lé ẹ kúrò nílé iṣẹ́ kò sáàlé ẹ kúrò nílé ayé yìí tó bá jẹ́ mi nìwọ o máa fi gbogbo ẹ̀ lẹ̀ fún Ọlọ́run ẹnìkan náà tó ju gbogbo wa lọ nìyẹn kó ṣèdájọ́. Calma. Ẹjọ́ ẹ máa mo rò pé wọ́n mọ àwọn ojú wọn nílùú. Ní láti mọ̀ wá rí. Ìwọ kọ́ ni Tony Madiabe. Bẹ́ẹ̀ni. Mo lálàá sí ẹ. Ìyá máa jẹ́ ẹ pa ni. Ìwọ ń bá ti fẹ́ lòdù ìyàwó. Ìyàwó wo? Ṣadé. Ṣadé. Ìyàwó tèmi ni Ṣadé. Àbí ti Pedro ló fẹ́ fọwọ́ lágbá mi lójú. Ṣé Pedro ń fi ọwọ́ lágbá ẹ lójú? Yes. Ó máa bàjẹ́ o. Àbí wọ́n gbọ́ ló bàjẹ́. Hey boy. Kí ló mi tó wọlé mi tó wá? Bana, fica só quem
dúró ẹ má ti lọ ẹjọ́ mo bẹ̀ yín ni ṣé chief yẹn gangan ọ̀gá mi lọ́jẹ̀. Chief 100,000 ni máa gbà wọn kì í náwó iṣẹ́ tèmi kò dín kọ́bọ̀. Kò burú máa fún ẹ ní 50,000 naira nsìn tó bá parí iṣẹ́ máa fún ẹ 50,000 naira tó kù àmọ́ gbọ́ o àkóbá gidi àkóbá tí ọmọkùnrin yìí ò ní bọ́nú ẹ̀ òun ni mo fẹ́ o. ìjòyè Chief ẹran olóṣùfún jẹ ẹni kó jẹ dáadáa ẹ fi yẹn lẹ ẹ fi yẹn fún bẹ́ẹ̀ lójú orógbó. sórí sọ̀wọ́n náà fọwọ́ ara rẹ̀ ká jọgọ́dì ẹni tó bá sì jáde agbọ́n dandan ni kò rí jẹ́ agbọ́n àmọ́ bí tó bá lè là á bọ́mọkùnrin ọ̀nà àbáyọ wà ṣé n ti bá ní o ṣe tó lè ṣe é. o ní láti dúpẹ́ lọ́wọ́ chief olùdókòtò tó ti yẹ torí chief gan ló fẹ́ yẹ kúrò nínú gbogbo alátòkò nísinsìnyí right now chief ṣe àwọn àyẹ̀wò fínífíní àlẹ́yìn àwọn àyẹ̀wò fínífíní wọ́n wá rí i pé àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí àwọn ló fẹ́ kó ẹ sínú gbogbo yọ́yọ́ yìí tó ti yẹ sí now after àwọn àyẹ̀wò yẹn wọ́n wá rí i pé òjò ẹ̀ mọ́ mẹ́fẹ̀ẹ́ ń gbọ́dọ̀ gbẹ̀rẹ̀ ṣùgbọ́n afẹ́kọ̀ọ́ lọ́ọ́ dúpẹ́ gidigidi kan lọ́wọ́ tó ti yẹ. wo Tony sórí chief gangan àǹfààní náà bá mi tọ́ndẹ̀ la gbogbo ìdí ọ̀rọ̀ yẹn yé mi yékéyéké wọn á sọ pé èmi àti wọn ká ìjọ wá síbí àwọn amíṣọ ẹ pé wọ́n yìí lè sẹ́lẹ̀ mi so ọpẹ́ pàtàkì ni fún chief o. Chief DPO ẹ̀dá kan ẹ̀ máa lẹ́ ẹ̀gbẹ̀rẹ̀ báyìí wọlé Tony. Ọlọ́run sì ràn lọ́wọ́ ẹ ṣe nítorí tí wọ́n ṣe pé ṣe ìwádìí kí mo mọ̀ tí ò bá máa ṣẹlẹ̀ sí mi báyìí ẹ ṣe gidi gan mo dúpẹ́ mo dúpẹ́. ó sì kú báyìí ní ìbọn wa ń rò sórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ kò dédé ṣẹlẹ̀ sí ẹ èmi ti wá rí ẹni tó fi ọwọ́ sọ̀yà wípé òun abẹ́ wẹ gbogbo àti àràgàràgà tó wà lára ẹ̀ òun abẹ́ gbọ́n dànù báyọ̀ ìwọ náà láti tẹ̀lé wa lọ gbogbo ẹ lè fojú ẹ. DPO thank you very much that's all right ẹ má mi jù ẹ ṣe sà chief ẹ jọ just a minute no ẹ̀yin lè máa lọ ẹ lè máa lọ àní ẹ lè máa lọ olùkọ́ ni mo kàn fẹ́ ẹ jọ dùn. now ẹ lè máa rí iye ẹ̀dẹ̀ rí mímú ṣèlú mo ní kó bá mi ṣàlàyé fáwọn èèyàn ó gbé ilé ló ṣe mo ṣẹ̀ṣẹ̀ discover pé ọmọ àbúrò ìyá mi ni tó nìjẹ́ àmúwálejò ọmọ ìyá mi fẹ́wọ̀n bí. lóòótọ́ lẹ sọ fún mi àmọ́ bó tilẹ̀ wù kórí mo ní láti fi nǹkan kan ti ọ̀rọ̀ mi nídìí níwájú wọn. àmọ́ àìwá fọlọ́pàá lówó gbàgbà ṣé wàá rí nílé. àpò mi náà. DPO jẹ́ ká fi sílẹ̀ pípé ilé ókè kíkì. sir I suspect man yìí pẹ̀lú mọ́tò tó wà ń ta yẹn no driving license nínú mọ́tò yẹn gan-an kò léwèé. ọ̀gá nìyẹn ìgbà tó tiẹ̀ tí wọ́n máa bá ọ̀rọ̀ jẹ́ bá a ṣe mú ló bá ń fún wa ní rìbá. you mean it. àwa ò gbá ìṣẹ̀lẹ̀ yarí fún wa fẹ́ kó mọ̀ wípé gbogbo ọlọ́pàá kọ́ ló ń gba rìbá. very good yes sir that's very good. Inspector. Yes sir. ìwọ àti kọ́kùlẹ̀ lọ ẹ máa lọ náà mo fẹ́ handle case ọ̀daràn fún ara mi. Okay, sir. so arákùnrin ọ̀rọ̀ ló délẹ̀ I mean báwo lè ṣe máa now this is a capital offence now
níwèé ìwakọ̀ na ọkọ̀ tó tún wá jí gbé gan òun ní so na kí ló ní ń sìn láti yanjú ara rẹ̀. ṣe ọ̀gá ẹ ṣàánú mi torí ojú ló rojú ṣàánú àkọ́kọ́ lóòótọ́ ni mi ò ní ìwé ìwakọ̀ lóòótọ́ dẹ̀ ni pé mọ́tò tí mo gbé tí wọ́n mú mi pẹ̀lú ẹ̀ kò ní ìwé. wọ́n lè kó lọ́mọ ẹ̀ nà. àmọ́ ọ̀gá èmi ni mo ní mọ́tò kì í ṣe pé mo jí i ni mo ní. ó má wàá jẹ́ pé ọ̀rọ̀ yìí máa di nǹkan tí ohun mò ń pẹ́ ń bí tàbí tàbí ń falẹ̀ mo ní bí èlò kan bí báyìí tí mo fi lè fún ọ̀rọ̀ ara mi ṣe lọ́dọ̀ ní. Sure, nǹkan tó wà ń bẹ̀ ni pé this is a very serious offence yìí ńlá gidi gan ni very capital offence but orúkọ sọ̀rọ̀ ọmọlúwàbí lẹ́nu àárín nǹkan tó a lè ṣe sí báyìí bí 20,000 kan so a lè fi yẹn dí àwọn boys lọ́wọ́ káwọn kí o kéésì. ọ̀gá ẹ̀wọ̀n ní bí mo ṣe rí ní bí mo ṣe wà yìí mi ò rò pé mo ní tó bẹ̀yà mọ́ bíi 10,000 kan ló wà ní báyìí kẹjọ kẹ ẹ ṣáà ràn mí lọ́wọ́ kán má dà mí dúró síbí báyìí. Honestly offence yẹn ju nǹkan tó wà nílẹ̀ but ló jẹ́ weekend and all that. No problem. A máa rí nǹkan tí àwọn boys máa lè ṣe sí. Officer. Inspector. Sergeant. Ṣe rí ẹ̀yin méjèèjì ẹ̀yin làbá máa pè ní ọlọ́pàá dáadáa tí ó ń tún orúkọ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí ṣe. Ẹ̀yin ni ọlọ́pàá fẹ́ pé ẹ̀yin ló yẹ kẹ́ wà lókè láti tún ìlú yìí ṣe torí pé mo fún yín ní rìbá ẹ̀ ò gbà nínú ìdọ̀tí yín gan lórí ìdọ̀tí yín gan màá dẹ̀ make sure pé mo recommend ẹ̀yin méjèèjì fún promotion. Bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ máa jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe gbogbo ọlọ́pàá alẹ̀ yìí ló ń gbà rìbá wọ́n kàn fẹ́ sọ wá lẹ́nu. ẹjọ ọ̀gá. máa bẹ́ẹ̀ pàdé Àbújá. ọ̀gá ìjọ tó lọ lọ. Corporal gba fìlà orí ẹ̀ fún mi. ẹjọ sa ọfíìsà tó ọfíìsà ẹjọ. gba fìlà orí ẹ̀ fún mi. wíkẹ̀ta bọ́ sí ìlú ló jẹ́ kí n ṣe kọ́pà. fìlà orí ẹ̀ fún mi. ọ̀gá ẹ̀ ni mo jẹ́. ọ̀fíìsà kó owó tó gbà lọ́rùn yẹn kókó dání ẹ̀mú lọ sínú mọ́tò fún ọ̀gá ìjọ tó lọ. ẹ̀mú lọ sínú mọ́tò fún mi jáde. Wọ́n máa jẹ́ nínú wọn rò pé ọlọ́pàá ni ló ń gbàdì bá gbogbo ọlọ́pàá ló lè. Kàmáàtì wọn yẹ police is this police is ọlọ́pàá gbà. Ẹ̀mú ló ní sójà rẹ̀ wọ́n jẹ́ kó máa rò pé gbogbo ọlọ́pàá ló ń gbàdì bá. Máa bẹ́ẹ̀ pàdé Àbújá. Máa bẹ́ẹ̀ pàdé Àbújá. Ọ́fíìsà tó ọ́fíìsà èmi ò kọ́ náà. Ta ní jẹ́ tọ́nì nínú yín ṣé wọ́n ni ègún kan bẹ lórí rẹ tó sì ń ṣàkóbá fún ọ òun la fọ́ bẹ afẹ́ mú kúrò lórí rẹ tí ìlú sì ti sanwó rẹ. ẹ ṣe sá ẹ ṣe. ìjọ ọgbà kábọ̀ orí ègún náà kú. ó ti ṣe tán sá. ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ ìgbésẹ̀ kìíní ewu ńgbà tọ́ ọba délé gbé fún ya rẹ̀ torí pé a gbọ́dọ̀ ṣe nǹkan tó tó báyìí kí ìyá tó da ẹ̀jẹ̀ sí ọ lójú kọ́ mọ́ mọ̀ ń pa ẹ̀ tọ́ ọba délé gbé fún. ẹ sọ kí ni kò fi ṣe sá. tí wọ́n bá délé ìwọ sá gbélé lọ́wọ́. báwo lè ṣe. màámi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí ìfìlà wa
ẹ̀kúlé Chief Pedro ọ̀gá wa ni. Chief Pedro kan náà tíyàwó ẹ̀ tẹ́ bú mi pa ìgbà tí lọ́lé wọn. Ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀ o. Kí ni mo wí? Pé ká fi yẹn. Ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀ o. Ọpẹ́lọpẹ́ chief lára wa o. Àwọn ni wọ́n lọ sí police station tí wọ́n lọ gba béèlì Tony. Kò wá tán síbẹ̀ o. Wọ́n tún wá mú àná sọ́dọ̀ babaláwo kan. Babaláwo kè. Ṣé rí bàbá yìí? Òun ló jẹ́ ká wá mọ̀ wípé ègún kan wà lórí Tony ọmọ tèmi tó ń ṣe ìdíwọ́ fún àtàkùbá. Wọ́n wá ní ó ní láti mú jáde. Wọ́n ní pé kí n fún yín lélẹ̀ pé tí n bá ti fún yín ààyè yín. Ọmọ ní gbọmọ o ẹ bá mi dárí ti pẹ́jù o lẹ́nu pé àtìṣe ọ̀kàgbà bá a bá sì gbàgbé ọ̀rọ̀ àná àmì lẹ́nìkan àbá ṣeré. Agogo ọjà tí ìṣiṣẹ́ àwọn ayé ẹ̀rùn àwa àgbà sí ni òun ló tẹ ọká nírù mọ́lẹ̀ ó sì ti ríjà ọká àwa wá ti ṣetán láti fìyà náà jẹ. bá a bá torí epo jẹ́ tú àmọ́ torí ìṣiṣẹ́pò ẹrù tèmi máa lára ẹ̀yin ẹgbà mi ní gbòòjò tèmi náà lè ba àgbà yín ní gbẹ̀rùn. Agogo ìjà ó ti wàá bá rù kábà ìwá síwájú wa rí o èwo lè fẹ́ ká ṣe ń bẹ̀ báyìí o èwo là á ṣe sí o. Agogo ìjà máa lọ. ìyàwó rẹ̀ kì í ṣe o sórí àlàtọ̀ sọpọ̀ láwọn àwọn ayé ló gbé àwọ̀ ìyàwó rẹ̀ wò ni wọ́n fi fòró ẹ̀mí rẹ̀ tó bá àmọ́ akọ ajá àgbèrè òsì lẹ́sẹ̀ àmọ́ bí ìwọ náà rìn lọ tó fi kókò kúkò wálé jẹ́jẹ́ lọ ká jókòó tọ́ lọ tọ́ ká nírù mọ́lẹ̀ ǹjẹ́ o ti ránṣẹ́ ní tóní àti sadé tí mo ní kó gbé wọn. Bẹ́ẹ̀ ni mo ti ní kí lábàá mi lọ gbé wọn wá. Bàbá ǹjẹ́ rò pé ìyàwó mi lè dárí jì mí báyìí. èyí ṣe tí ọ dárí jì ọ fẹ́ràn rẹ̀ gidi. Jókòó. Abíọ́kẹ́. Sá. Tó bá wo gbogbo mọ̀lẹ́bí wa látòkè délẹ̀ ní ilẹ̀ ìdí tó mọ̀ yìí ta ló kò fún ẹ bàbá. Ẹyin sá. Ó ṣe. Ǹjẹ́ tí bá bá ẹ sọ̀rọ̀ kan ǹjẹ́ wà gbọ́? Wà á sì gbà. Màá gbọ́. Nítorí mo lókè ní lẹ́yìn ọ̀run. Wà á sì gbà. Màá gbọ́. Ọlọ́run àpọ́n ẹlẹ́. Aṣọ yìí kò ní fàyà. Ọlọ́run á dẹ̀ dá wọn mọ́ ẹ sí. Èmi àtọkọ ẹ àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí látẹ̀kàn. Mo ti dá fàṣàrán kó yá wọn ṣe. Mo bá wí lórí gbogbo tó ṣe. Ibi tó gbàṣẹ ìní pàápàá mo jọ fún ó sì ti bẹ̀ mí. À ń ṣe lọ́nà à ń bẹ̀bẹ̀ òun gbọ́. Ó wá sọ ọ̀rọ̀ kan tó wú mi lórí.
bẹ́ẹ̀ pé ká fi ọ̀rọ̀ ó ní tó àti ẹ̀rọ tó kó o tọ́wọ́ tó bí fóun pé ká fi ọ̀rọ̀ ọlọ́wà lè dá wọn mọ́ ìbò nípa wọn àwọn oníṣẹ́ wọn àìgbèrè tó ti lọ dáre lọ́wọ́ àwọn ìwọ ọlọ́wọ́n fi àjẹ́ láì tó jẹ́ pé tán. àti lókèrè lọ. Tony, ẹ ti dé, ẹ sáré o, lẹ́wọ̀n ṣadé. Tony, mo ṣetán láti lajú ọmọbìnrin torí pé ẹni tó mojú ògùn nípa bìnírè àmọ́ ìwọ ló ṣiṣẹ́ náà. Ǹjẹ́ o ti ṣetán láti jẹ́ kójú ọmọbìnrin ọ̀la? Mo ti ṣetán sà. O ṣetán? Bẹ́ẹ̀ni sà. Ẹ ká lọ lóde. Ṣé mi ní màlúù sà? Ọ̀ká rẹ̀ wọ́n máa lọ ń jẹ. Ọ̀yà máa mọ̀ fún òṣèlú ilé fún òṣèlú ìlú. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ lóhun rẹ kọjá mi nù kúrò ẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àṣírídé. DPO jókòó lẹ́ ètò títí kọ́ ló wá fún yìí. mo ti rí bí you have just about 20,000 naira. I feel you are on board so that I let you to. All right? Ṣé wàá rí ní ìwọ̀n ní tó 20,000 àmọ́ lè rí bí ìwé 10,000 yìí ṣé wàá rí coffee help me ìbọnú ìgbòdìdé. Well, it's a serious offense. Owó yóò tó bọ̀. Ẹ máa jọ. Nítorí pé ó jẹ́ weekend. Mo nǹkan tí mo lè ní káwọn bọ́dà wá. Yes. Ọ̀gá. Sorry. Èyí tó rù yìí ju bí oyin lọ ọ̀ràn gbáà nílé yìí. Ọ̀ràn gidi pàápàá. Ẹ wo bẹ́ẹ̀ ṣe wá bá mi bẹ́ẹ̀ kọmíṣánná ọ̀rẹ́ yìí kó wá gbà nínú wàhálà ẹjọ́ tó lọ lọ. Ahmed yorùbá sí lẹ́sìn ó ti lọ ṣe mítìn pẹ̀lú IG ní Àbújá. Àwọn tó bá dé àwọn àkànṣe. Ẹjọ́ mo ti gbà yín nígbà òjò yín náà gbà mí nígbà ẹ̀wọ̀n ẹjọ́ tó lọ lọ. Mo ní kọmíṣánná òsín lẹ́sìn tó bá dé àwọn àkànṣe sí àbí kí ló ń tọrọ ọ̀bọ̀ mi lọ́rùn sí. Mo fẹ́ máa mú kan ní ọlọ́wà wà òkìlẹ̀. Olórí burúkú alákòóràn ó lọ gba rìbá ìyẹn wá ìyẹn àlọ́run oníkè máa bá ń wá kọmíṣánná káàkiri. Èmi tó mi rú lẹ́rù èmi tó mi rú lẹ́rù. Ṣẹ́bínú. Báwo ló sọ pé Báyọ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ? Báyọ̀ èmi àti àjọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ Pedro ni but ọ̀rọ̀ obìnrin ló jẹ́ kí èmi náà fi lè ṣe wọn sílẹ̀. Àjọ ṣé kò sí nǹkan kan ṣá? Gbogbo information tó ní Báyọ̀ fún ẹ lórí chief Anthony gbogbo ẹ̀ ló correct. Lóòótọ́ chief yẹn ló ń lo DPO
láti ṣe àwọn ìka kéékèèké kan òjì ọlẹ́. Ìgbà mo ti díìl pẹ̀lú ẹ̀. Ọ̀nà ó lẹ gbà fún bí ìfẹ́ lẹ̀. Aṣọ ti bọ́ lọ́rùn ẹ̀. Abuja ní dismissal letter ẹ̀ ti wá. That is lovely. Ìyẹn gà náà. But nǹkan kan tó wà bẹ́ẹ̀ ni pé kí wọ́n bá wa yọ àwọn ọlọ́pàá oníjẹkújẹ kúrò ní iṣẹ́ ọlọ́pàá. You see? Tó ra wọn ní máa bá ẹ̀yin ọlọ́pàá rere lórúkọ jẹ́. It's not fair. Àti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ìkọ̀ọ̀kan báyìí la máa yọ wọn kúrò. Sáré ọ̀kàrí ó ṣòrí rẹ̀ mọ́wọ́ ẹ̀ wá máa bọ̀ bá sá mọ́ bí mo ṣe ń fa òun kò ṣe wú ilẹ̀ dá wọ́n gbé wa dúró bá mọ́jà ṣe ń bẹ́ẹ̀ gbó bí ó fi síbọ̀ ní wọ́n dúró sí òun tóní. máa bàbá yìí ọjà rí ọmọ ló díẹ̀ ọ̀fẹ́ kan tó ìjókòó ọtún débi ìjókòó dìde lélẹ̀ ẹ wá gbé ẹsẹ̀ ọ̀tún gbé sẹ́gbẹ̀ẹ́ lọ́rùn yẹn gbé sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ sáré ìyá lọ kọjú sí òun ìyá náà sì ń wọ̀ bó ṣe jẹun ọ̀kárẹ̀ kò ṣe wo tọ́lì wọn náà máa bọ̀ bá ṣe máa bọ̀ máa bọ̀ ní bàbá kárẹ̀ ọ̀kárẹ̀ dóbá ọkọ ọláyàjẹ dóbá ibà pẹ́tẹ́ńlẹ́ owó ibà pẹ̀tẹ́lẹ́sẹ̀ ibà kẹlẹ́sẹ̀ tí òfin ṣe dójúgun ìfẹ́ ìyá mi àhàmàlà tí kọ́mọ nípa ojú àlá ìyá mi ẹyẹ ńlá tí kọ́ wọgbó kí ọ ìyá mi àbí rẹ́rẹ́rẹ́ ìyá mi ẹyẹ ńlá tí kọ́ wọgbó kí ọ ìyá mi tí gbégbá ayé wọlé ajé wọn máa jẹ́ lórí ẹ ṣeun o dúpẹ́ ẹ̀ka rẹ̀ mi ni tóní sórí ẹyin ọwọ́ mi ní ilé ọlọ tí n bá ti lọ tán ọ wà á lẹ̀ mojú ìyá gbò ọ̀fọ̀ mọ́ tó ti yọ tó bá sì ti ṣe bá ń tán ọ wà bọ́ ni ó dojú bolẹ̀ ó dìgbà Ṣadé bá ké sí ọ tó bá lóun ti ríran o kó o tó dìde ní ọ wà tó o bá ṣe bẹ́ẹ̀ èso ọ̀pàdídà yọ làjá ìwọ lọ́ọ́ fọ́ lójú o tó ti gbọ́ àmọ́ jẹ́mi ọ lọ tán o kó o tó fọmọ ojú ìyá o ti gbọ́ nígbà ọwọ́ àlàáfíà àwọn eléyìí yẹn lọ tán o káìlá káìlé. ṣe bí wọ́n ní búláwà yìí. má bọ̀ rẹ̀ ṣàbùtà wa o ti ríran. o ṣe tó ń lè o ṣe o ṣe. ayé má dààmú wa o ẹ̀ka mi ò kó.